ta ló mórin wá sáyé o kò sẹ́ni tó mórin wá sáyé nígbà ayé àwọn ànábì wa òjíṣẹ́ náà ti ń kọrin àwa wà wò kọ orin ni bẹ́ẹ̀ ni Òṣùpá mọ́tàgbà mọ́lẹ̀ kò sẹ́ni tó mórin wá sáyé Prophet Wunmi Okoromoti talented Ìyá Bùgá gbogbo wọn lórí ọbẹ̀bẹ̀ ẹjọ́ ta ló sọ pé kò rí bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ olórin nìyẹn mi pé àkọlé òjijì ayé tèmi ní Pasuma àti Òṣùpá ìbejì ọ̀ràn bẹ́ẹ̀ ni tí ẹ̀yìn ní ọ̀rọ̀ tí ẹ̀yìn ò bá pọ́n wọn kí n ká àwọn ọjà tẹ jà lọ ní last time yẹn ìrírí mi nínú ìjà yín yẹn nígbà tó tó àsìkò tó yẹ kí n sọ́nsìn because èmi rò bí ìjà yẹn ti tán pátápátá kò ní sọ̀rọ̀ ẹ̀yìn kò ní sí kankan mọ́ ẹ̀yin èèyàn ẹ máa rí i pé tí mo bá ti gbé Fálábí tèmi gangan mo máa ń sọ pé Akóredé Àyìnlá máa ń fi ìrù yọ ntọ́jú mi ti rí sẹ́yìn ni o tó jẹ́ pé mi ò tí ì rí ẹni tó lè stand fúnrú ntọ́jú ti rí bẹ́ẹ̀ pàtó lélẹ́yìí o mi ìmọye pàtó máa dé bẹ́ẹ̀ ni tó fi jẹ́ wípé wọ́n gbọ́dọ̀ jà mọ́ Òṣùpá you need apology deeply fún colleague ọ̀rẹ́ Alábí Ṣèmi gangan bẹ́ẹ̀ ni pàtó lélẹ́yìí o mi mọye pàtó máa dé torí pé màá túṣu désàlẹ̀ kòkò ní tí ojú mi rí nípa ajá yín tó kọjá lọ yẹn ẹ̀yin tí mọ̀ gbogbo ẹ̀yin èèyàn ẹ mọ̀ mí ní ti Pàṣọ ìdọ́ǹtè nígbà tó jẹ́ wípé mo lọ sọ́dọ̀ Alhaji Akeugba Gold Iyekanmi lọ́yọ̀ọ́ lákẹ̀sán gbà tán fi ń ta electronic ní post office ọjà Akẹ̀sán ni mo ti lọ ra tẹlifíṣàn ńlá gbàǹgbà lọ́dọ̀ wọn gbogbo instrumenti máa kó lọ sí boarding school mo máa lọ play mo máa lọ play kí náà porúkọ ẹ̀ ń bẹ̀ Alábí torí pé that music so lovely so lively peace and joy àwọn ọmọ yẹn dẹ̀rẹ̀ wọn jáde a lọ play ẹ̀ fún wọn ní ti dáadáa wá ni now gbà tí mo dẹ̀ tún dé Ìbàdàn Ọlọ́run gba ilẹ̀ fún mi dáadáa nìbàdàn ní shopping complex mo wà lórí òkè mo dojúkọ gáràjì tíngbà tán tí kọ́ támínà yẹn tí nígbà gómìnà àná náà tí kọ́ támínà yẹn ṣọ́ọ̀bù mi ń bẹ̀ ó tó tẹ̀léra wọn ni àwọn Kenwood bẹ́ẹ̀ ni ẹ́ńjìn mi sound studio mi number 1 ni Raymond ló máa ń bá mi build ẹ̀ bàbá kan náà tó wá láti Abidjan òun náà máa ń bá mi build ẹ́ńjìn tẹ́ pé ẹni kẹ́tíkà tó gbọ́ Pàṣọ tí ń bá ń play ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀dọ̀ mi Lámẹ̀dà ó jẹ́ èèyàn bẹ̀bẹ̀tò yẹn jábúrò mi tó jẹ́ promoter Òṣùpá ó máa ń play live Òṣùpá èmi máa ń play Pàṣọ ẹ wá máa wèrò ní tàǹtàn jà yẹn ẹ wá máa wèrò ẹ máa rò pé bóyá wọ́n ń ṣènáwó níwájú ọ̀dọ̀ wa níwájú ọ̀dọ̀ tèmi ṣe mọ̀ pé tí voice bá ń jáde dáadáa nínú engine ní karaoke gidi gan ó máa yapa gan ni àwọn èrò á yapa tẹ́ pé tá bá ti dé báyìí ó fẹ́ tà ní àbò fẹ́ rà orin Alábí Ṣèmi gangan Pàṣọ tá bá ti wọlé báyìí ya
ọmọ Mushin olóṣà èwo ló tún jáde èwo lẹ fẹ́ ṣe next level lẹ fẹ́ ni ṣé jókà lẹ fẹ́ àbí live máa ṣàkà fún wọn tó bá ti ní ẹmẹ́lẹ̀ wà máa ní ó mọ Paso mọ a máa ń jubilate inú wọn dẹ̀ máa ń dùn ìgbà tó yá àdédé ló jẹ́ pé tí mo bá ti ra ọjà dé tí ṣọ́ọ̀pù mi kún àwọn olè àwa kó mọ́júmọ́ bẹ́ẹ̀ ni jẹnẹrétọ̀ ni o tẹlifíṣàn ni o gbogbo ọjà tí ń jọjà Paso tí mo ní mò ń tà yẹn àwọn olè àwa wọ́n máa ń kó gbogbo ẹ̀ mọ́júmọ́ ni ó lọ fún àgán all the time ẹ dẹ̀ mọ̀ wípé alóore ni mí máa lọ church wòlíì gbàyẹ̀dẹ̀rẹ́ alóore sì ni mí tí gbọ́ pa wòlíì gbà yẹn ẹni ṣe bí mo tún dress like alájà bẹ́ẹ̀ ni mo sọ fún yín páwọn òbí tó bí mi muslim ni wọ́n ìyá mi ẹlẹ́hà ni ìyá mi alájà ni bàbá mi alájì ni ìgẹ́tà ṣe bíi tí mo ṣe convert to Christian ibi tí mo ti ń sọmọ Léfì torí Kérúbù àti Séráfù kò sí bó ṣe ló jẹ́ wòlíì tó wà á kọ́kọ́ sọmọ Léfì bì kan náà ni wòlíì mi lẹ́kan bí mo ṣe ń dé tọ́ọ̀tì ń jọ yẹn mo bá ní Christian mighty wá sí mi gbọ́ báńgẹ́lì rẹ̀ ti ń wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra mo bá ní kí ni wòlíì nǹkan bálóore náà tún ṣe gbà lẹ́yìn wòlíì nìyẹn alóore tó jẹ́gbẹ́ mi òun náà ní Christian mighty wá sí mi gbọ́ báńgẹ́lì rẹ̀ ti wí ní àárín ọ̀tá ló wà máa ṣọ́ra mo bá ní ọmọ mi kàwé fún mi ó bá kàwé tá a bá sọ wípé kàwé yẹn sọ̀rọ̀ mi ń bù lání o ó ní kí n ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ níbi tí àárín ọjà tí mo wà tí mi ti ń ta ọjà yẹn tí a mọ̀ pé mo sọ pé gáràjì ní gbogbo ṣọ́ọ̀bù mi tó tẹ̀léra wọn gbà yẹn gáràjì ló wà ní gbangba wálíà mo bá lọ dáa mo bá lọ bá àbúrò mi ìyá tẹsẹ̀ Búkì ní Bódìjà ọmọ bó ni mo ṣe fẹ́ rí owó yá nígbà yẹn dẹ̀rẹ́ ṣe mọ̀ pé mo sọ wípé ẹnìkan ó na kí n wá yáwó ní báǹkì sí mi nígbà tí mo lọ sí báǹkì mi tí mo ní èmi ọmọ bàbá mùkọ́mùkọ́ ìyá Búkì bàbá mi tó jẹ́ àbúrò mi èmi ni mo lọ bá tó bá ní àǹtí mi ẹ fẹ́ yáwó mo ní mo fẹ́ yáwó mo ní gbogbo ọjà ṣọ́ọ̀pù mi mo ní eléyìí tí wọ́n kọ́ yìí ló máa ṣe iye ìgbà báyìí tán ti kó mo lè tán tiẹ̀ wá kó ìmọ̀ láti tẹlifíṣàn ni o àti ẹ́ńjìn ni o àti jẹnẹrétọ̀ ni o mo ní gbogbo ẹ̀nà kó mo láti gbogbo ọjà mo ní wọ́n kó ó bá mú mi lọ nápò ìgbà yẹn nápò tá à ń sọ yìí wọ́n wà ní Bódìjà ó bá mú mi lọ nápò mo bá lọ yáwó Búkì bá so onídùúró fún mi ẹnìkan bá sọ fún mi pé wàá mẹ́lẹ̀ ń bi kó mọ́ play Paso kó jẹ́ pé bọ́mbà tù bọ́mbà tẹ́ ń ṣe yìí mi tí mi wà ní play Paso mọ́ ni mi ò sọ pé àwọn tá a jọ wà ní gáràjì náà ń ṣiṣẹ́ yẹn o mi sọ pé àwọn ni o bọ́ àmẹ́ni nínú ẹni àmèèyàn nínú èèyàn àmọ́ àwọn tí inú ń bí torí ìgbà tá à ń sọ yìí àwọn fáǹsì ọmọ lura wọn ni ọ̀pẹ̀ mi ló lọ ni mo ṣe pé wọ́n níbejì ọ̀ràn Paso àti Òṣùpá ìbejì ọ̀ràn nìyí bẹ́ẹ̀ ni bí o sọ pé àwọn tá a jọ ń tajà ni wọ́n ṣiṣẹ́ yẹn o àmọ́ àmẹ́ni nínú ẹni èèyàn nínú èèyàn torí àwọn fáǹsì yẹn wọ́n á dúró tán báyìí ni wọ́n mọ jà wọ́n á lu ara wọn dé police station gbà yẹn lálápẹ̀rẹ̀ ìyẹn ní tẹ̀kọ́ tí Ìbàdàn wọn báyìí lálákàrà nìyẹn
wọn ṣeré ni tí wọ́n ṣera wọn léṣe ìmí ìbá rìn ìmí ìbá lọ. mo bá tún lọ gba ṣọ́ọ̀bù sí mọ́níyà lájà ní villa shopping complex. ẹni tó ní complex yẹn ọ̀rẹ́ kábíyèsí wa ọba aládọjà ọba olúbàdàn ni wọ́n alhaji tajudini àríyọ ajá ní villa lòun ní ṣọ́ọ̀pù yẹn. mo bá tún gba ṣọ́ọ̀pù síbẹ̀ mo bá bẹ̀rẹ̀ láti máa play àwọn láìfù pàṣọ kínní kan tó pẹ́ sẹ́yìn kí ṣe kó gbajú fẹ́mi nìkan ṣẹ́rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni mo wẹ́ ní kejì lọ́wọ́ yìí má dá ṣiṣẹ́ mi orí kan fèèyàn kan ni yàrá kan fèèyàn kan. mo bá tún bẹ̀rẹ̀ ń bẹ̀ gbogbo láìfù tó fi kí àwọn MC Olúọmọ mo bá tún bẹ̀rẹ̀ ń bẹ̀ bá tún play rẹ̀ àtẹnìkan tó tún wà níwájú mi Jídé sound studio ni òun bá tún play Òṣùpá. ayé mi my life bí àṣọ ọ̀gá mi Táíwò Akínsọ́lá ọmọ bàbá wòlíì látàmàjà ẹ wọ bí lọ́nà bá tún play Òṣùpá. iṣẹ́ yìí ó máa ní pàtírì mo ń bà ní mi ò tí ì dé ẹ̀yin tó bẹ́ẹ̀ kẹjà mọ́ wọn bí yín dá tó bẹ́ẹ̀ kẹjà mọ́ ẹ̀yin ìbejì ọ̀ràn yìí. ẹ wo mo wà lórí YouTube channel Wumi Okoro TV ó máa láòdù gan máa tún désàlẹ̀ kòkò kí ló tó happen lẹ́yìn ìgbà tí mo tún dájà ní villa shopping complex tẹ́mi ń play Pasuma ọmọ Mushin olóṣà tí Jídé tó wà níwájú mi tóun tún play Òṣùpá ṣé mi ìsá fún wọn tó bẹ́ẹ̀ yẹn mo wà lórí YouTube channel Wumi Okoro TV ẹ jọ̀ọ́ ẹ bá mi download ẹ bá mi subscribe síbẹ̀ ẹ ṣàánú mi ẹ bá mi subscribe síbẹ̀ ojú mi ti rí lórí ọ̀rọ̀ àwọn olórun àwọn ìbejì ọ̀rọ̀ wọ̀nyí. ẹ wá lè pè mí sórí aago 08141214070 pàtírì ń bọ̀ mí tí ìmọ̀ye pàtì tó máa gbà wá ọ̀rọ̀ yẹn lọ fún àgàn gbogbo ẹni màá tú ẹ follow mi ẹ tẹ̀lé mi lórí YouTube channel ẹ ṣé mo dúpẹ́ 08141214070 aládùúgbò ń dọ̀là.